Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ Sokoto kẹmbẹrẹ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá. Mo kẹ́yìn àlèhùlà mọ́hú wàrà sátúlà hàmìyáyì. Ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́, mo kí yín wípé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo kẹ́yìn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù sẹ̀lẹ́ wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín o. Mo kẹ́yìn ẹlẹ́sìn kan ẹ̀sìn kẹ́yìn ẹlẹ́sìn kan àbáláyé, mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ní ṣe wéjá ẹ̀ní ṣe gbòwà àlùbáríkà àwọn tó lódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbòòrògbòòrò, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn ilẹ̀ àgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹyẹ gbàgbà ìbà yín o. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé ilé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, mo wá kí ẹ̀yin ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ Sokoto kẹmbẹ rẹbí ìjà. Ìbàdàn àmèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀ àgọ̀. Níbo mò ń lọ lálẹ́ yìí torí ìfẹ́ fàsíkò àkókò ṣòfò, bẹ́ẹ̀ mi sì fẹ́ wí àwáwí asán kankan. Àmọ́ wọ́n ní wọ́n nà ká àléébù sílùú rẹ oní òdùn ọ́. Tìǹú lílù wá ní ọkọ̀ ọ̀la. Ìdínú tí mo fi wò wípé mo tiẹ̀ ní kí n kọ́kọ́ dákẹ́ kí n má sọ̀rọ̀. Àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní wípé tá a bá ní àfiwèrè ilẹ̀ kó ṣòkú ìyá ẹ̀ bó bá ṣe wù ú, ó lè sún jẹ ọ̀hún rẹ̀ ò sì ní í jẹ́ àròrun sùn ládùúgbò. Tá a bá tiẹ̀ wá ń sọ pé wèrè ẹranko ọ̀dẹ̀ amukun mẹ́kọ ìní Portable gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ ọ́ wípé ká fi ilẹ̀ kọ́ mọ́ bá gbèsè ayé rẹ̀ lọ bẹ́ẹ̀. Ẹ wo ó ṣeé ṣe kọ́ bá débi tí ò ti ní padà rẹ̀ bẹ̀, ó sì ti bá a débẹ̀. Ìwà rí Portable náà bú, ẹ jẹ́ ń bú Dami. Dami ni ọmọ ọ̀sán tó kó pónpó tó kó bá yá ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ ọ̀sán ò ní Dami tó kó pónpó bá yá ẹ̀. Tí èé bá ṣe wípé Dami gangan fúnra rẹ̀ ya àbí ìpàbí ọmọ kájà wa máa bá ọ sùn sí ọ̀wá dájú Portable lọ ni. Kọ́ lọ rèé gbà fájá, kódà kọ́ ọra dídò àbẹ́wò lẹ́yìn obìnrin máa ń lòun kọ́ ọ máa fi lò nú ilé. Ọ bẹ́tà jurú olórí burúkú ọmọ tá ń pè ní Portable tọ́ lọ rèé gbà kọ́ máa gorí rẹ lọ. Ìwọ odidi ìyàwó ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde, ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, arámọ̀kà tí dún tòjò tẹ̀rù. Ìwọ odidi ìyàwó ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí, ọba wa kú tán, kábíyèsí wàjà tán, ọ̀wá rẹ́ni ré ọ̀rẹ́ ni tálùbáríkà pọ̀ lára ẹ̀ wá lọ́dọ̀ Portable. Portable wá ń fi ọ́ ṣe pàṣán fúnlùú Ọ̀yọ́. Portable wá ń fi ọ́ sọ òkò sílẹ̀ Ìbàdàn. Ó mà ṣe o, ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀. Portable ọ̀rọ̀ yẹn ò bá títí má dùn mí, ẹ tiẹ̀ má jẹ́ ń sọ pé ó dùn mí, àmọ́ ó tún wá lanu gbàgà. Portable olóòlógo
ó wá fẹ́ fògo rẹ ó fẹ́ fi ranlẹ̀ Ìbàdàn lọ́wọ́ bóyá kò yí ọ lọ rèé bí baba ńlá kú bàbá rẹ léèrè kí wọ́n sọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn fún ọ. Portable mi ń rò pàgbà sẹ́kù lágboolé yín. Bàbá rẹ tó sì yẹ kó pè ọ́ kó bọ́ sòótọ́ ọ̀rọ̀ kò pè ọ́. Ẹjọ́ ń jíjó ẹlẹ́sìn rìn, ẹjọ́ ń jí sójó òsẹ́, ẹjọ́ ń jíjó ìyà. O ti gungire kọjá ewé Portable. O ti tọpa odò tí ọ̀yẹ́ o ti pàdé Olúwẹ̀rí. Ìgbà tí kábíyèsí ọba Lámídì Ọláwọlá Àtàndá wàjà ọlànà rẹ gbàgà oníbọ̀ bàbá kú ọba kù. Ìgbà náà ni mo ti mọ̀ pé Portable ti tẹ́rí gbèpè torí wọn bá àgbà tó ọba ti lè mọ sí àyàlú obìnrin tí ikú bàbá yèyé tó ti sàbálé lórí. Ègún ńlá ni. Ègún ńlá ni. Lọ́rẹ̀ẹ́ béèrè bóyá kò yí ọ. Àtàndá kọjá ẹni àárífín. Ìlú Ọ̀yọ́ ọkọjá àlùtà abẹnu àbùkù kàn ká tó wá sọ̀lú Ìbàdàn. Igun mẹ́rin ni gbogbo ìlú ní káàkiri àgbáláyé. Igun mẹ́rìndínlógún ìnílẹ̀ Ìbàdàn ní. Igun mẹ́rìndínlógún sì lójú ayé. Portable o ti tẹ ojú ayé mọ́lẹ̀, ayé sì ṣetán àti bá ọjà. Lọ́rẹ̀ẹ́ béèrè lọ́wọ́ àwọn aṣíwájú bí wọn ò bá sọ̀tàn ilẹ̀ Ìbàdàn fún ọ sọ pé béèrè lọ́wọ́ ẹni tó bá mọ̀ ọ́. Olóṣèlú tó dẹ́rù ẹ̀wò ń jọ́ kínní àná kò rí àtúnṣe rẹ̀ ṣe títí tó fi tẹ́rí gbà sọ. Portable Ìbàdàn ó yẹ kó o mọ̀ pé wèrè tiẹ̀ wèrè orí rẹ yẹn Portable wèrè tó rò kó níyẹn wàláì 5% ní nínú wèrè táwa ọmọ Ìbàdàn ní. Ìdí nù tí wọ́n fi máa ń sọ pé ìjà àgbòrò báyìí làrùn Ìbàdàn. Ìbàdàn ò fi gbogbo ara gbádùn ó sì wò wá ọmọ Ìbàdàn ìbá sàn kó kú lábẹ́ ju kó kú lẹ́nu lọ. Portable ọ̀fẹsẹ̀ kọ́ mọ́ ẹnu ló fi kọ́. Ó mà ṣe o. Portable ó lò ṣe bẹ́ẹ̀ mọ́. Ìtílẹ̀ Ìbàdàn ó ṣe fún ọ ọmọ bí àrọ́mọdọ́mọ rẹ léèrè ọmọ pìtàn yẹn fún àrọ́mọdọ́mọ ẹ̀. Ìbàdàn dáríjì yẹn o bọ́ọ̀bá mọ̀ ìtaásì ṣe fún ọ ìbẹ̀ nù wọn. Àmọ̀ràn tèmi ọ wàá fún ọ Portable, àmọ̀ràn tí màá fún ọ toró olórí burúkú olófò ọmọ bọ́ọ̀ bá gba ṣóò káàkiri ìlú tó gbà náà Ìbàdàn kọjá ìbá bẹ́tà kó o gbé pléènì o. Ọmọ mi ń bẹ̀rẹ̀, ọmọ mi ń di arẹrẹ, ọmọ mi ń bọ́m fọ́tò, ọmọ mi ń géètì, ọmọ mi ń wòrò òdù, gbogbo bí o fẹ́ gbà kọjá ọmọ mi ń mọ̀ létí. Challenge ńkọ́, oríta ńkọ́, àti tógèètì ló ti máa mọ̀ pọ̀ kàdánwò. Bóyá kó o gbé plane mọ́kulẹ̀ lọ́wọ́ fẹ́ gbanú Ìbàdàn kọjá. Ó sì dá mi lójú bí òríjínà ọmọ Ìbàdàn tí bá tó ń sọ̀pọ́ọ̀tì ìwọ Portable yìí ajẹ́pọ̀ máa lè ní. Ìwọ wá dáhùn oníbàdàn ò ní kíni náà wọ́n ní POP. Kọ́kọ́ wo èmi tí mo jọ́mọdé yìí gan kọ́kọ́ wo bí mo wà. Dákun kí ló ń wò yìí Portable, kí ló ń wò? Ayé èrè ò ní dáa. Portable, òfò ló mí ẹ̀fọ́ ṣe òfò ló ṣe. Ìwọ tó jẹ pé o jí márúwá ní àbà ọ̀dàn àbó o ti gbàgbé ni tí ẹ bọ́ sí òwò ọmọlúàbí. Kábíyèsí rẹ Ọlọ́run. Ká lówó lọ́wọ́ òní á lọ́pọlọ.
gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń tẹ́ fùrọ̀ sílẹ̀ fún Portable, ayé yín ti bàjẹ́. ẹ rò bí Portable ṣe ń yẹ̀yẹ́ obìnrin. gbogbo òwe ló ní ìwọ tó o bá ti ń tàṣírí ń tá a ṣe ní ohun ìpamọ́ lára obìnrin, tó o bá ti ń tàṣírí rẹ̀ síta, àṣírí rẹ̀ ò lè bò. ṣiṣẹ́ tó méwúrẹ́ tó fi ń gùn yá ẹ̀. ṣiṣẹ́ ọ̀nà ló wá padà mú Portable débi pé o wá ríbi ṣàṣìṣe rẹ sí mọ́, o wá ta sílẹ̀ Ìbàdàn. ọ̀sẹ̀ méjì ilẹ̀ Ìbàdàn ò ní jí oríire gbámú mọ́. bí ẹ bá fún ọ ní ṣòun Ìbàdàn, Portable mọ́ wá o. sì nígbàgbọ́ pé Ìbàdàn ọ̀fẹ́ fojú kàn ọ́ ńlẹ̀ Ìbàdàn mọ́. àmọ́ tó o bá wá fẹ́ sọ pé rọ́ ni, tó o bá fẹ́ sọ pé ò sí ní tí Ìbàdàn ó ṣe, Portable máa bọ̀ wá Ìbàdàn. Portable máa bọ̀ wá Ìbàdàn, ọwọ́ sọ́ra rẹ ní ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú. dákun, ìgbà tó ń fẹ́ dá mi ṣó o pè Ìbàdàn sí? ìgbà tó ń gba ṣọ́ọ̀bù ṣó o pè Ìbàdàn sí? ìgbà tó ń gba lé fún ṣó o pè Ìbàdàn sí? ọwọ́ adìpẹ́ ẹjọ́ ní gbólóhùn aṣọ, ọwọ́ ń fi ẹnu àbùkù kanlẹ̀ Ìbàdàn. mi ò rí ọba wí. bàbá tó bí ọlọ́mọ lẹ́ni òfò, bàbá tó bí ọlọ́mọ lẹ́ni àdánù, tó yẹ kó pè ọ́, kó kọ́ ẹ ní ẹ̀kọ́ ayé, kó fayé hàn ọ́, kó jẹ́ kó o mọ̀ pé béèyàn ṣe gbélé ayé rèé téèyàn fi pẹ́ láyé, béèyàn ṣe gbègbè sí ayé rèé téèyàn fi ṣe kíni, téèyàn fi rọ́nà lọ. tí n bá jóbìn Portable, n lè gbà láíláí kírù rẹ̀ gorí mi. mo fi ọba tó ní mi búra, bí n bá jẹ́ obìn tírù rẹ̀, ebójú mi lọ fresh, àbẹ́ ẹ̀rójú mi ni ó ní, àbí n ṣaṣọ kó orí ni gbogbo mi. Portable, láti ọrùn ọwọ́ rẹ̀ dé gbogbo ara rẹ̀ pátápátá, kò síbi tó wà attractive sóbìn. owó tí èbá ṣe pé dámì gan yọ lórí burúkú ọmọ ọ̀sán. owó ọwọ́ rẹ̀ ìlọ́tẹ̀lé tó fi gbàkírù rí ọmọ tí ó kó bọ òun lá. ìwọ olórí burúkú lásán ọmọ olè, ìwọ tó jí márúwá tí ń já ọ sí hòhò ọmọlúàbí lábà ọ̀dàn ní ọjà ọ̀dàn lóògùn. àbó o ti gbàgbé fídíò rẹ ó jálé ó jáko ni. ìwọ ni lánàá, ìwọ ni lénìí bí ẹkún apọkọjẹ. Portable èé ṣe o sì rorí rẹ kó o pàrónú rẹ kó o pọ̀dọ̀fín. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n, ìgbésí ayé rẹ ń yìnrìn lọ rèé. Portable, ó mà ṣe o. o mọ̀ Ìbàdàn ni o. bó o bá mọ̀ Ìbàdàn tó o mọ̀ tí ń jẹ́ Ìbàdàn, o ò ní láéláé sọ̀rọ̀ àlùfàǹsá sílẹ̀ Ìbàdàn. o ò ní láéláé o. ètò yá ni POP challenge kíní kan ọ̀fẹ́ fún àwọn, ọ̀fẹ́ káwọn tó ń ṣe POP kọjá. kò ní í dáa fún ọ Portable, ọ̀sán kú ni. Portable, ayé ìrí ò ní í dáa lẹ́ẹ̀kan sí. o ti tójú ayé mọ́lẹ̀ o. fìtílà olójú mẹ́rìndínlógún látàn sílẹ̀ Ìbàdàn. ilẹ̀ Ìbàdàn ìlú àlùbáríkà ni, títò lórí tẹlẹ́mù tí ń dá àlùbáríkà jọ síbẹ̀. ìdínú tí ilẹ̀ Ìbàdàn fi jẹ́ ìlú tó ní orígun mẹ́rìndínlógún. orígun mẹ́rìndínlógún láyé ní. sọ ìlú tó bá tó nírú ẹ̀, ìlú tí ẹ ti gbé bí ìwọ olórí burúkú Portable yìí lọ́mọ. wọn tó bẹ́ẹ̀ kàn yájú sílẹ̀ Ìbàdàn. wọn ṣe kí ni, wọn tó bẹ́ẹ̀ kàn yájú sílẹ̀ Ìbàdàn. ìwọ olórí burúkú ọmọ yìí, kí ló dé
ìwọ àti Dámì ní gbólóhùn asọ̀ òun sọ̀kò sílẹ̀ Ìbàdàn, ayé ẹ̀ mọ̀ ti bàjẹ́ o. ọmọ Ìbàdàn tí ọba ọ̀nfọ́lù ẹ̀, ọmọ Ìbàdàn tó bá igbí ọwọ́ Ìbàdàn wàá ṣeré àbàdàn jẹ́, tọmọ Ìbàdàn kankan tọba ní orí ìwọ̀n gbálẹ̀ àbí ibikíbi ńlẹ̀ Ìbàdàn tí wọ́n bá gbé ìwọ Portable wá pé kó wá ṣe ṣó tiẹ̀ bàjẹ́. mo ti ń bọ̀ sí kò ní pé bàbá mi kọ́ lólóòtú Alhaji Oríyọmí Hamzat, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ńlẹ̀ Ìbàdàn tẹ́ ẹ máa ń ṣe ṣó orí rédíò tá a bá gbé gbọ́ kẹsẹ̀ ti Portable ńlẹ̀ Ìbàdàn, ẹ wò yóò ju ti èwo lọmọ tẹ́ ẹ níwọ̀n gbọ́dọ̀ play kẹsẹ̀ ti rẹ̀ mọ́ ń gbà Naira Marley yóò jù lọ. èyíkéyìí rédíò station nílẹ̀ Ìbàdàn o, ilẹ̀ Ìbàdàn tí a tọ́ ìjàfọ́yọ́, àmọ́ inú mi bàjẹ́ torí wípé Dámì àti Portable wọ́n mú àbùkù bá orí àpèrè Aláàfin, ọba ńlá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire, ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba l'Aláàfin, ọmọ bíbí inú Odùduwà. ó mà ṣe o Dámì Dámì bọ́ ọba mọ̀pá bẹ́yún ó ṣe lọ rèé rajákùnrin kọ́ lọ rèé rí ajá akọ ajá lẹ́yìn tó fi wá lọ rèé bá Portable, lẹ́yìn tó fi lọ bá Portable òbí Portable ṣe wá yẹ̀yẹ́ rẹ, kò yẹ̀yẹ́ rẹ lásán, ọ yẹ̀yẹ́ bí wọ́n ti kọ́kọ́ fi ọ níyàwó tá ṣe wedding rẹ ní níṣu lọ́kà, ìyẹn bàbá mi kú bàbá yèyé. ó tún wá yẹ̀yẹ́ bí a ti gbé bí ọlọ́mọ. Portable wá ṣe bí ẹni kó mọlẹ̀ Ìbàdàn tán, ó tún mumi ayé mọ́, ó tún ayé padà lẹ́yìn rẹ Portable. gbogbo òrìṣà tí ń bẹ ńlẹ̀ Ìbàdàn padà lẹ́yìn rẹ. ó mà ṣe o Portable, ọwọ́ sọ́ra rẹ di wèrè olórin, ọ̀sọ́ra rẹ dolórí burúkú ọmọ, nígbà téèyàn tiẹ̀ ti ń ya kinní sẹ́ẹ̀kẹ́ tí ẹ̀ ti mọ̀ pé ní àdánwò ni, ìgbà téèyàn ti ya fíbu sólóore sẹ́ẹ̀ ti mọ̀ pé ní òfò ni. Aláàfin ò ṣe é rí fí o, and I'm calling on Honourable Prince Hakeem Adeyemi Skime, Portable must be prosecuted níwọ̀n bá àgbà tó ti mọ ẹni tó pa ikú bàbá yèyé. He must be a witness in court. kọ́wá lọ rèé ṣàlàyé ẹ̀ nílé ẹjọ́ tí ìsọjẹ́ wípé ó confirm ẹ̀, ó authenticate ẹ̀ pé Dámì ló ṣekú pa ikú bàbá yèyé. kọ́wá lọ rèé sọ nílé ẹjọ́, ẹ pe Portable lẹ́jọ́, ẹjọ́ wá wí tẹnu ẹ̀ ntọ́mọ̀ ajá wípé òun pẹ̀lú Dámì ni wọ́n jọ so pàǹpá láti dẹ́mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ légbodò. torí tó bá ti ele jẹ́ kó mọ̀ pé Dámì ńlọ́pa ikú bàbá yèyé, tí ikú bàbá yèyé sì wàjà tán tó òróbìnrin míì fẹ́ yàtọ̀ sí ìyàwó olórí ikú bàbá yèyé, a jẹ́ wípé Portable àti Dámì ènìyàn mọ̀ nípa ikú bàbá yèyé. tó bá ṣe wípé Dámì fún ikú bàbá yèyé lóògùn jẹ ni, a jẹ́ pé Portable ló fún Dámì lóògùn kó lọ rèé fún ikú bàbá yèyé jẹ torí kó lè lórí ọ̀fẹ́ láti máa bá Dámì ní àjọṣepọ̀. ọ̀rọ̀ náà ti simple, ọ̀rọ̀ náà ti dùn wí,
ó sì ti wu etí gbọ́ pẹ̀lú. ẹ sú Portable. Gbogbo ẹ̀yin ọmọ ọba lọ́yọ̀ọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, ibi tá a ti gbé ń kó lówó pé kó gbowó, tẹ́ ń kọ́wọ́ fà pé kó fọ fàálẹ̀, àṣé kó lè bá àdìjà kó lè bá àdá pọn ní kọ́mọ ọba Aládéyẹmí lè rí jẹ ń bẹ̀. ẹ wò bí Portable ṣe yẹ̀yẹ́ yín, ẹ wò bí Portable ṣe ń fi ìpapòdà ikú bàbá yèyé bí ṣe ń fi ṣàwẹ́wà. Yóò dùn mí bẹ́ẹ̀ bá gbé gbèsè. Àwa Ìbàdàn tó rọ́mọ ọkọ ilẹ̀ Ìbàdàn lèmi ọmọ pé àgbẹ̀ omi yalé ńlẹ̀ mi, ìsìn ní fọwọ́ òsì júwèé ìlú mi láyé àtàyẹmọlẹ̀kìyà ọmọ. Ni mo ṣe ń gba ẹnu gbogbo ọ̀dọ́ ilẹ̀ Ìbàdàn, mo ṣe ń gba ẹnu wọn sọ pé Portable má wàá bàdàn o. Àní ọmọ lọ Òṣogbo, àní ọmọ lọ Oǹdó, àní ọmọ lèkìtì, àmọ́ n tó ní í ṣe pẹ̀lú pé Portable ọgbàánú Ìbàdàn kọjá àbó ṣe ṣónú Ìbàdàn ọ̀yọ̀yọ̀yọ̀ ayé òsì ọmọ wọn ó ṣe kí ni? Bàbá tó bí ọ yóò rí ọ yóò sì máa sun ẹkún. Wọ́n mọ̀ pé ò ní ìyá láyé mọ́, àmọ́ ìyá rí ọmọ ẹwù ọ̀nù sàárè ìbànújẹ́ ó sì máa bà ní tí Ìbàdàn ó fojú ẹ̀ rí. Ọmọ Ìbàdàn lọ béèrè lásán ló rò pé wọ́n ń pè Ìbàdàn ní the city of the brand. Wọ́n ní owó Ìbàdàn orí pé panu rẹ̀ dúdú, orí ẹ̀ ti burú Portable. Orí ẹ̀ ti ṣe kí ni? Ó ti burú. Ìwọ ọmọ olè lásán olè ní ẹ̀ náà Portable. Sọ ọ̀jalè ni àbí mo mú fídíò ń jáde ọ̀jalè tí wọ́n ń já ọ sí hòhò táwọn wo kinní rẹ̀ nílẹ̀ tí ń ṣe bọ́ jọlọjọlọ báyìí. Ìwọ náà lọ́wọ́ á ti doge. Tó bá tiẹ̀ mú ọ tó o ti lè fi bí sú àwọn tó gbé ọ gòkè, kò yẹ kọ́rọ̀ rí ó jọ ọ̀pọ̀ èèyàn lójúmọ́. Èèyàn kankan lọ́rọ̀ bẹ́ẹ̀sì fún ọ tó ní nítorí pé bẹ́ẹ̀sì ti fẹ́ bàjẹ́ lọ́wọ́ á gbé fún ìwọ olórí burúkú ọmọ. O bìlífù pọ̀ ṣẹ tó ń wẹ̀, oògùn tó ń ṣe ní ń jẹ́ àbà. Portable ọmọ Ìbàdàn, ó wà á mọ̀ Ìbàdàn, ọmọ tí ń jẹ́lẹ̀ Ìbàdàn, ìṣe Ìbàdàn ọmọ, ìwà Ìbàdàn ọmọ, akọ lẹ́kọ̀ọ́ ayé. Èyí búlẹ̀ Ìbàdàn kọ́ lọ scot free. Béèrè lọ́wọ́ àwọn olóṣèlú, bàbá tí bíbàdàn ọba gbẹ̀bẹ̀ rẹ Portable ó dé gbàgede Mọ̀pó tó fẹnu gbolẹ̀ báyìí tó yíká ọ̀tún yíká òsì, tí wọ́n gbé máìkì sí ọ lẹ́nu tó bẹ gbogbo Ìbàdàn ní gbàgede Mọ̀pó. POP tó ní òsì sọ ti rí. Ibi tèmi tí mo jọ mọ gan wà rèé o, àbí kí ló ń wò yìí? So ti rí ìwọ lórí burúkú ọmọ, kò ní yí ọ, kò ní yí àwọn tó bí ọ. Portable bàbá rí ọmọ pé o ti ṣorí burúkú látàrí wípé o fi àyà lu àyà pẹ̀lú olórí ikú bàbá yèyé. Bàbá mi Almaroof ó ti sì ń tí ń jò ó tọ́ ọ̀rọ̀, ó ti gègùn, ó ti kàdánwò. Àṣàsí táwọn èèyàn ṣàlùọ́ náà ló jẹ́ ọkọ lulẹ̀ Ìbàdàn. You are a disgrace. Ẹ̀yin obìnrin ẹ̀ ń la fùrọ̀ ọ́lẹ̀ fún Portable, mo rò pé ẹ ti kẹ́kọ̀ọ́. Dájúdájú tó bá ti ní nǹkan pọ̀ pẹ̀lú yín bí ṣe ń rò káàkiri nu, ibi tẹ́ ẹ ya tàtún sí lójú ara Portable ti wí káàkiri ayé. Ẹjọ́ nítorí Ọlọ́run, àṣírí tọ́lọ́run wá fi bẹ̀dà mọ́
ọ̀nsá ìyẹn rí dání tí sam lẹ́sẹ̀ tí ìbá ṣe pé òye olórí burúkú bó o ṣe tú àṣírí ọmọ àṣírí rí ò ní bò mọ́ láyé Portable. ọ̀ ń sọ̀rọ̀ pálààfin kọ́ ló bímọ fún àbí nǹkan wẹ́ ìdínà tí a fi gbọ́lọ̀ hold them responsible for so many things tó o sọ Portable ọ̀pọ̀ nǹkan tó o sọ ẹ̀yẹ́ máa lo Portable ẹ ti rójú ayé o ewúrẹ́ ò lóun ọ̀sọ́mọ ìyá àgùntàn ló ní ìyá àwọn òbí dúdú fúnra Portable nítorí oyè gúgbàgede ẹ̀yin olórí burúkú tẹ̀ ń torí owó tẹ̀ ń gbá dí òfò ó lé Portable lórí ẹ ti ṣòfò bẹ́ẹ̀ ni tẹ̀ ń torí owó tẹ̀ ń fi jẹ kinní kan amáyédùn àbóyè olórí burúkú ò lè fi jẹ ṣe ẹ̀rọ olórí burúkú tẹ̀ fi ń joyè ẹ ti rí àmọ́ríṣọ pé ẹ̀yin obìnrin tí Portable ó sì yẹ̀yẹ́ pọ̀ o ẹni tí mọ́bìnrin ti na obìnrin bí àkísà dámì ọ̀rọ̀ rí ó dùn mí ó bí ó ṣe wípé àbùkù tó kó bálẹ̀ Ìbàdàn tó wá jẹ́ ọmọ tí ò níran ọmọ rán dandan ọmọ òfò tó jẹ́ ọmọ wa ẹnu ọmọ wa tọ́ sílẹ̀ Ìbàdàn la ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o Portable à ń dúró dè ọ́ o tí wọ́n bá bí ọ dáa tọ́jà pé bàbá àti ìyá rẹ̀ ló bí ọ mọ̀ bọ̀ wá Ìbàdàn wàá ṣe ṣó ṣèbá ní pop gangan láì nà ọ́ wọ́n mọ̀ sí pop báyìí wọ́n sì mọ̀ fọmọ lórí Portable à ń dúró dè ọ́ we are waiting for you ṣèbó ní ṣó ń bàdàn ọ mọ̀ pé ìjà àgbòrò báyìí lárùn Ìbàdàn mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àmọ́ wà ìwọ̀n báyìí tí mo sọ yìí ó ti yé ọlọ́gbọ́n ó ti yé olóye ó gbọ́ ọmọ Ìbàdàn ẹ unfollow Portable èyí ó mọ̀ pa protest èyí ó mọ̀ pọ́rọ̀ ta tó sọ ń palẹ̀ Ìbàdàn ọkà wà lákéèyàn wo Ìbàdàn the largest city in the whole of West Africa kó ní wọn ní POP kò sí ilé tó ní POP bá jáde ọkọ̀ lé Ìbàdàn ní ìsìn kìkì POP ni. tí ẹ̀ kọ́kọ́ wo orú Bódìjà wo aerodrome ní Samanda wo Jericho wà àwọn ilé tí ń bẹ́ẹ̀ tó jẹ́rú ilé adìẹ tó lórí burúkú ara rẹ̀ ń kọ́ kíni wọnú Olúyọ̀lé wò Sókà wà àwọn ibi káàkiri wà Lákíá airport ọ̀wá lánà gbàgà Portable oní òsì POP ńbàdàn ọ̀dà òṣè o àdúpẹ́ lọ́ọ̀rẹ́ o àmẹ́nu bàbá tó bí ọlọ́mọ ò gbà á bí bàbá rẹ bá tún ní bàbá ẹnu gbogbo wọn combine together kò gba ọ̀rọ̀ tó sọ sílẹ̀ Ìbàdàn ìyá rẹ̀ ó sì jí ọ́ ìyá rẹ̀ ó jí ọ́ Portable ọmọ Ìbàdàn kálọ̀ ọmọ wa ni ò ní fi á ṣeré wàláì inú rẹ̀ ń bí mi ọ́ ṣòfò ni ọ́ sànkú ni ọ́ fọjọ́ ọlọ́jọ́ lọ ni Portable àlùbáríkà àwọn tí Olódùmarè kó lé ayé lé lọ́wọ́ mo dúpẹ́ o fẹ́yìn tẹ́tí gbọ́ mi lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ fojú sunkún ọmọ àmọ́ ọmọ Ìbàdàn tí ọba unfollow Portable rédíò station ńbàdàn tá a bá ti gbọ́ orin Portable DJ ńbàdàn tó bá play orin Portable àjọ mú nǹkan lẹ̀ o èyí ò ní yẹ̀yẹ́ ilẹ̀ Ìbàdàn káwá kọrin re kì í láyé ò tó bẹ́ẹ̀ olóṣèlú tọkàn sọ pé Ìbàdàn ẹ̀yìn kàwé
ìbẹ́ran lẹ máa ń tà ọmọ ní tójú rẹ̀ rí ìyẹn láyé ìgbà ká tó wá sọ̀wọ́ Portable ò ní ṣe oríire mọ́ ó dàbọ̀.